أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه. فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه. فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Akírani kíkí ọlá kíkí ti Islam kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíra káàbọ̀ sórí ètò wa Al-Basira, èyí tí àjọ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9 ní Àwẹ̀ní House ní Òkè Àdó. Ètò náà ti dé sí orí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. Àwọn sásùwà tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbogbò àwọn ti wà níbí pẹ̀lú wa. Àrọ̀ gbogbo àwọn olólùfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run kí á súnmọ́ tòsí ká mọ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ k'Ọlọ́run kó jẹ́ kó ṣe wá láǹfààní. Allahumma amin. Àwọn sásùwà tí wọ́n tún mọ́ bá a sọ̀rọ̀ Ọlọ́run lálẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn látẹ̀yìnwá. Àwọn náà ní Sàú Sulaiman bun Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè. k'Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí ní àpapọ̀. A kí gbogbo ayé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo àwọn tí Ọlọ́run lò ní sábàbí tí a fi ń rí wa gbọ́ ní ọ̀kan ọ̀jọ̀ kan báyìí. So onítọ́rọ̀ oníkọ́bọ̀ ọlọ́mọdé kọ́rọ̀ wọn dàrú o. Wọlá àjọ kan sọ Ọlọ́run, wọlá gbólóhùn la ilaha illallah. So bákan náà iléeṣẹ́ Solution FM Ọlọ́run má jẹ́ kó jóná. Èyí tí ó ṣẹlẹ̀ sí kan nínú iléeṣẹ́ rédíò Ọlọ́run bá ní rọ̀ wọn lójú, wọlá àjọ kan sọ Ọlọ́run bá ní fi ọ̀pọ̀ rọ́pò fún wọn. Bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tí ẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run bá ní ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa o. Ọlọ́run fi wá láyà balẹ̀ o, wọlá àjọ kan sọ jábà níbi ìyọ́nú wọ Ọlọ́run o. La hawla wala quwwata illa billahi al-azim. Ní alẹ́ òní pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run, ẹ rí i pé ọ̀rọ̀ àwọn sàhábà là ń clear lọ.
àti ìkó lórí ọ̀rọ̀ yẹn náà. So àwọn àgbàlagbà wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ olókèlè ń wò ẹ wò sàlẹ̀. Ntí a tó gbéyẹ̀wò torí pé tí náà bá tán lásọ ẹ̀jẹ̀ tán lè kaná. Sọ̀rọ̀ àwọn àdánwò táwọn èèyàn ń kó sí lórí àwọn àdìọ́kàn tí ọ̀dà àtọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn ń bọ́ sí, kí ló fà á? Kí ni nǹkan tó sọnù mọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ́wọ́? Kí làwọn nǹkan tó sọnù mọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ́wọ́ tó jẹ́ pé kódà ń ló nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwú kan tọ́rọ̀ wọn fi rí bó ṣe rí hùn, tó ń ló nu ọ̀gọ̀rọ̀ àáfà tọ́rọ̀ wọn fi rí bó ti rí hùn. So kọ́lọ́n balẹ̀kọ́lá kó ṣàánú wa. Nǹkan yìí àtẹ̀ntọ́jà àáfà àtẹ̀ntì èsà àáfà só ti péré ní mùsùlùmí ní àkọ́kọ́ tó pàtàkì tọmọnìyàn gbọ́dọ̀ lọ gbọ́yé. Téèyàn bá ilé gbọ́yé nǹkan ṣẹ̀sìn lásán ni o, wàláhì ẹ̀sìn rẹ̀ ò wúlò. Kí náà ni nǹkan náà? Òun náà ni nǹkan tá à ń pè ní àkídà, àdìọ́kàn. Irú àdìọ́kàn wo ni Islam fẹ́ ká ní? A gbọ́dọ̀ mọ̀ irú àdìọ́kàn wo o ní Islam ń lọ fẹ́ ká ní. Kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? So kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? Àkídà, ìgbàgbọ́. Orúkọ méjì nínú, ṣùgbọ́n ká bá fi pẹ́. Àwọn àfáà àwọn jẹ́ kó yé wa yí pé ní tá à ń pè ní àkídà wọ́n mú láti bí al-akidu, ain, kof, dal. So dídè nǹkan, al-akid bimana arọ́pùtù, ká dè nǹkan mẹ́lẹ̀. Ṣùgbọ́n nínú ṣẹ̀ríà kì í ṣe lè kí ó lọ àdébí ká máa pẹ́ nídìí lóga. Òun náà ni wípé tá a máa ń sọ pé àwọn alákìídà kódà wọn ó tó máa ní ìmọ̀ ẹ̀kẹ́ àwọn kan wàbíyà. So tẹ́lẹ̀ tí wọ́n máa ń pe àwọn kan ní wàbíyà, àwa tí wọ́n ń pè bẹ́ẹ̀ rè pé wàbíyà. Kò sẹ́ni kankan tó dá ìjọ wàbíyà lẹ̀. Bàbá wa Sheikh Muhammadu bin Abdul Wahab alayhi rahmatullah, téèyàn bá wo bí àwọn àfa ilẹ̀ Yorùbá yìí pàtàkì jùlọ àwọn oníbídí, àwọn àfẹ́ ẹlẹ́bọ, bí wọ́n ti ń táàgì súnà, ẹ má dá wọn lọ àwọn wàbíyà ní oúnjẹ gíríjàgá ní ogílíkà ní ọ. Tẹ́ bá lọ wo pé bàbá tí ń fi àtì sí lọ́dọ̀ yìí Muhammadu bin Abdul Wahab, àwọn àìsè ọmọlẹ́yìn wọn o, àkàtì àwọn àtẹ̀lé tó wà ń bẹ̀ torí pé tó wà nù tí àwọn wà nù ọba tọlọ́hun àtànàbí mu. Kò sí gbogbo tí a bá ẹ lè rí bí ọ̀rọ̀ jàgídíjà gan bẹ́ẹ̀. Almost 90% tí a bá yìí ń sọ ni pé ẹ má ṣe bọ. Tẹ́ bá ti wá rẹ́ nìkan tó bá ti ń pé àwọn kan ní wàbíyà tó mọ̀ fi néèmù orúkọ, ẹ gbà pé àwọn amẹ́ oògùn mẹ́sìn nu, amẹ́bọ mẹ́sìn. So wọn ò lè láìkì bàbá wọn wà wábò làwọn ó sì tánìṣì ìmẹjì. So nǹkan tá à ń pè ní àlàkídà, ìgbàgbọ́, fàyíyà máa ń yu'minu bihi al-insan imanan jaziman la shakka fihi. Òun náà ni nǹkan tí ọmọnìyàn tí yóò gbàgbọ́ nígbàgbọ́ ti pátápátá tí ò ní sí iyèméjì ń bẹ. Bọ́lọ́run ṣe dá ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí yẹn, Ọlọ́run fẹ́ kí nǹkan kan wà nínú ẹ̀mí rẹ̀. Nǹkan yẹn sẹ́ni tá a fẹ́ ṣàlàyé rárẹ̀ tí àwọn àfáà bá ń tẹ̀yìn nílẹ̀ Yorùbá, ó ní wọ́n máa sọ pé ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn sàbí kan lè rí báyìí káwọn kan ó rí báyìí. So ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fà jà, ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fà kínní, àwọn sàbí àwọn náà gbọ́ra wọn lórí àwọn àlámọ̀rí kan. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tá a fẹ́ sọ ìsẹ́ni tí ń pè ní àkídà, wọ́n á máa pè ní ìmánì, wọ́n á máa pè ní tàwhídù, gbogbo orúkọ tí wọ́n bá rí kún ó fún un. Gbogbo àwọn sàbí pátá nǹkan ẹyọ kan ni gbogbo wọn dì sẹ́mi, kòkó méjì. Ibi àwọn sàbí tí ń ṣèyapa ẹnu ó níbi ọ̀rọ̀ fíkìú, bíi ọ̀rọ̀ ẹ̀sìn pé ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn bí a ṣe téèyàn bá travel mẹ́lì mélòó lẹ́yìn ó ti dẹrùn kù, sàbí kan lè ní mẹ́lì báyìí, ẹnì mélì mú báyìí. Àwọn iṣu bá ṣe tá a bá wọ mọ́sìkì tí ìmáàmù ń ṣe kútúbà lọ́wọ́, ṣé ká ṣe náfìlà rákà méjì ni àbí àmọ́ ṣe náfìlà rákà méjì, ṣé ká jókòó ni àbí àmọ́ jókòó. Irú àwọn iṣu yẹn ni o. Ṣùgbọ́n tá a fẹ́ sọ gbogbo sàbí látòkèdélẹ̀ bí wọ́n ṣe gbà lọ́dọ̀ ànábì, bẹ́ẹ̀ náà ní ṣe ń bẹ lẹ́mìí àwọn tábìín, àwọn tó tẹ̀lé àwọn sàbí. Àkídà mùsùlùmí ò gbọdọ̀ pé méjì. Tí ó bá ti lè jẹ́ ẹyọ kan, kí ni tọ́lọ́run fẹ́ ká dì sẹ́mi yẹn? Tó bá ilé yàtọ̀, kò sí ìyapa ẹnu kankan lọ́dọ̀ sàbí. Ẹ ń bá sì sọ wípé àwọn sàbí yapa ẹnu fi majalil àkídà nulzimuhu bid-dalil wala dalil. A nìkan mẹ́rin wá kò sì ní rí mú wá. So n ta fẹ́ sọ lálẹ́ kì í ṣe ní tẹ́wọ̀n sọ pé sẹ́ẹ̀rí ní tẹ́wọ̀n sọ àwọn alùsùn náà nù rárá o. Gbogbo irú nítorí ọjẹ́
tó o bá ti nírú nǹkan lẹ́mìí nǹkan ti ṣèyàn kálíbà àmọ́ nǹkan tá a fẹ́ sọ so onítọ́mọnìyàn gbàgbọ́ wàyà akidu alayhi qalbahu wadomirahu oní òsò ẹ̀mí rẹ̀ mọ́ gbogbo tí ń bẹnu gbáyà rẹ̀ nǹkan tó Islam fẹ́ kó wà nínú ọkàn rẹ̀ yẹn ni ó so mọ́ so ti bá wayattakhidhuhu madhhaban yóò wà mú nǹkan yẹn lójú ọ̀nà tí yóò máa tọ̀ wadinan yadinu bihi ẹ̀sìn tí yóò máa in tí ó wà lẹ́mìí rẹ̀ yẹn ìgbàgbọ́ tí ó wà nínú ọkàn rẹ̀ yẹn in téèyàn dì sẹ́mi là ń pè lákìdá ó wá pín sí méjì a ní al-aqidatu sahiha wal-aqidatu al-fasida wal-batila a ní àwọn àdìọ́kàn èyí tó lálàáfíà a sì ní èyí tí kò sí kíni o tí ó lálàáfíà èwo ni èyí tó lálàáfíà ó ní àdìọ́kàn tó jẹ́ pé àwọn anti Islam fẹ́ kó wà lẹ́mìí wa tó jẹ́ kí bá nàbí ṣe mú wá yẹn láì yí kúrò ń bẹ́ẹ̀ táà ní change ẹ̀ ìyẹn ni àdìọ́kàn tí Islam recognize tó sì sọ pé ilẹ̀ gbọ́dọ̀ dìsẹ́mi yín ìyẹn ní tá à ń pè ní al-aqidatu as-sahiha èyí tó bá ti yàtọ̀ sí bóyá irú táwọn Nasara dìsẹ́mi irú táwọn Yahudi dìsẹ́mi tàbí irú táwọn ẹlòmíì tí wọ́n máa ṣe díàwù mùsùlùmí tàbí ẹni tó ti gbẹ táwọn téèyàn mi bá kú wọn ò ní lágbájá wọn ò ní ọgbà oúnjẹ jẹ lọ́wọ́ ẹbọra sẹ́ra àwọn ṣíà á sọ pé gbóúnjẹ jẹ lọ́wọ́ Yahudi àwọn tí wọ́n gbóúnjẹ jẹ lọ́wọ́ Yahudi àwọn ṣíà bí ká máa bọ́ àṣà àbẹ́ gbogbo irú àwọn àdìọ́kàn báwọn àdìọ́kàn tá a máa pè ní al-aqidatu al-fasida awil batila àdìọ́kàn bú tí ò dáa rárá òun so ìmọ̀ ilmul aqida òun náà ni wọ́n máa ń pè ní ilmu usuluddin ìmọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ni wọ́n lè pè ní al-fiqhul akbar fíkìú ńlá ó bẹ̀rẹ̀ pé fíkìú tá à ń ṣe ọ̀rọ̀ àlùwàlà ọ̀rọ̀ ọ̀run fíkìú lè aṣíjárùnù fíkìú kéke fíkìú wẹ́rẹ́ fíkìú ńlá gángan ó ní ẹ́ńjìn yẹn tó gbọ́dọ̀ wà lẹ́mí mùsùlùmí kọ̀ọ̀kan tàbí kí wọ́n pè ní ilmu tawhid ìmọ̀mọ́ Ọlọ́run lọ́kan ọkọ̀ nu ọ̀gọ̀rọ̀ lé kí ó jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ò polúkú musu tí ọmọ bá ka tí àtọ̀ kàn lé kí omi fún yín ẹ mọ̀ òkè asétírà gan lè kó ogbó tí ayé tẹ́ báyìí nígbà tó ń parí kùránì òun ka fàwákìú òun ka dùrúsílẹ̀ wàlíyà òun ka náyùnáyí òun ka tàlímù òun ka dùrẹ́dí òun ka dáálíà òun ka síríyà òun ka mọ̀kọ́mọ̀ òun ka nígbà bá wa ka gbogbo ẹ̀ àwa wo tó ká alẹ́ ń pátá gbogbo tí wọ́n kà kò sí táwọn ìdùn bẹ́ẹ̀ ọmọ sì lè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lé kí òun àtàlàǹgbọ́ wà dára wọn mọ̀ tí ọba yọlọ́ kálàǹgbọ́ sá lọ ni pé àwọn kùndàrú ti máa ń rán mi lálìkí àmárè so kò nítumọ̀ kankan gbogbo tí mo kàkà lẹ kò sí tí ọkọ níbi irú kí ló fẹ́ dìsẹ́mi sọ́lọ̀ èyí tí ọkọ láǹfààní ayé bó la ṣe fẹ́ kọrin lóde tá a fi máwọn èèyàn mọ́lẹ̀ tá a fi gbowó ní ọ̀pọ̀lọpọ̀ ń tá a kàkà lẹ so àwọn àfọ wa ní ọ̀rọ̀ àdìọ́kàn tá à ń sọ ẹ̀ tá a ní tó gbọ́dọ̀ lẹ́nu mùsùlùmí ni agbala mẹ́ta in ló ti fẹ́ ṣiṣẹ́ àwọn tí Islam fẹ́ kó di ọ̀kan tí ó jẹ́ àdì ọ̀kan tó lálàáfíà abala mẹ́ta ni ó ti ṣe jẹmọ́ ẹ jẹ́ ká fi ara balẹ̀ n tó ṣe àwọn tí wọ́n gbóúnjẹ jẹ lọ́wọ́ Yẹ̀wùdí òun ni pé wọ́n láàkì nǹkan tá à ń sọ yìí èèyàn lè jágbá àfa o wọ́n lè pè ní O1 O77 O33 nítorí wọ́n rí ọ jẹ́ kò bá jẹ́ O80 kó tó jẹ́ 419 so tí ó sì ya olódùbà jẹ́ tí ò ní mọ̀ kódà ẹlòmíràn lóhun ti kọ tí àtàwọn yìí dìkan tí ò ní mọrú àdìọ́kàn tá à ń sọ àkọ́kọ́ ibi tí àwọn àdìọ́kàn tí ó gbọ́dọ̀ wà lẹ́nu mùsùlùmí pàtàkì jùlọ níbi tá a ti láàkì àwọn nǹkan ilẹ̀ Yorùbá sórí èmi ò ní sọ ẹ̀yà mi ní tó bá dá wa lójú láà máa sọ àárín wa ẹ̀yà Haúsá ọkàn mi ìgbé láàrin wọn ìmọ̀ wá wọn ìsìgbédè wọn ẹ̀yà Ìgbò ọkàn mi ìgbé àárín wọn má sọ pé ṣé Yorùbá nìkan wá ní ṣe kíní kan ní ibi téèyàn bá mọ̀ Ọlọ́run ní gbẹ́lẹ́rẹ́ ibi tó mọ̀ ibi tí wọ́n mọ̀ ọmọ Yorùbá ni mí tó ti yé báyìí ọmọ Ìbàdàn mo tó wájú ọmọ Yorùbá tó ti bá Ìbàdàn Yorùbá sáà ní àṣà ṣe egede awalan òun náà ni tawhidullah àwọn àdìọ́kàn kan ń bẹ tí mùsùlùmí gbọ́dọ̀ ní nípa mímọ́ Ọlọ́run lẹ́yọ kan ṣoṣo
tí a kì abala mẹ́ta mu ló ti ṣiṣẹ́ a mú níbi ìmọ̀lọ́ àwọn àdìọ́kàn kan ń bẹ tó gbọ́dọ̀ ní nípa mímọ́ Ọlọ́run lọ́kan ṣoṣo ibi ìmọ̀ Ọlọ́run lọ́kan ṣoṣo òun wá pín sí mẹ́ta sẹ́kì nọ́mbà 1 tó ń pín sí mẹ́ta yìí àkọ́kọ́ tàwíìdì rùbùbíyà mímọ́ Ọlọ́run lẹ́yọkan níbi pé òun ló ní dídá òní ṣe ìjẹ́ẹ̀mú òní ń pèsè ìjẹ́ẹ̀mú òní sárísìkì òun ló ní kápá ní gbogbo nǹkan òun lọ́ba tó dá àgbà pé ọba tí ń jẹ́ Allah òun nìkan ló lè dá nǹkan òun ló lè ṣe ìjẹ́ẹ̀mú òun nìkan pa ni òun ní ń darí nǹkan ibẹ̀ tó bá ti gba eléyìí òun gbọ́ ìyẹn ò tí ì sọ di mùsùlùmí tá o ṣùgbọ́n òun wọlé bọ̀ díẹ̀díẹ̀ tó yẹ jẹ́ pé àmọ́ yẹ́yà náà Al-Qur'ani Karim tá nídìí káṣẹ̀ máa kà tọ́lọ̀ ó ní wà nàbí bá ń bẹ̀rẹ̀ pé ta ló dá sánmà àtilẹ̀ ẹmú ń tó gùn dá wa ẹmú ń tí Ọbàtálá dá wa ẹṣin rẹ̀ ẹ bá ń mú ta ló dé ẹṣin ṣebí mi Ọlọ́run ni ta ló dá omi ṣebí mi Ọlọ́run ni ta ló dárin ṣebí mi Ọlọ́run ni ta ló dágbá ta ló dá wo ta ló dá nǹkan ta ló dẹ́ ń tí ń sọ̀rọ̀ ánsà tí ó máa jáde ni Allah lérí kẹ́nìkan kó ẹni tí kálukú ó lè pèlú ọkọ̀ mi o ibo lè ní ọba ń dúmọ̀ àbí nǹkan kìnnì kan nǹkan ṣùgbọ́n Chineke Haúsá lè ní kìnnì ṣùgbọ́n tàṣà ni kódà tí wọ́n bá níbo ló wà òkè lánàwọ́ sí kì í sílẹ̀ ó fi hàn pé Ọlọ́run tá à ń sọ táwa ń pè ní Ọlọ́run ẹni tó ní ọ̀hún lórí kálukú so òun náà ni ó dá pé òun lọ́dọ́mi òun lọ́dọ́kè òun lọ́dálẹ̀ òun lọ́dá sánmà òun lọ́dá gbogbo ẹ̀ so ìyẹn báwọn àmọ́ Ọlọ́run lọ́kàn bẹ́ẹ̀ wọn ìyẹn ò tí ì sọyàn di mùsùlùmí torí tẹ́ ẹ bá bi bàbá olóògùn léèrè tí ń bọ Ògún ẹni tí ń bọ omi ẹni tí ń bọ náà tẹ́ ẹ bá lómi tó ń bọ yìí ta ló dá ánsà rẹ̀ kò ní sọ pé Ògún ló dá wàlẹ́ Ọlọ́run ni ó dá akọ kò sọ́ di mùsùlùmí ó rẹ̀ kí tí wọ́n mùsùlùmí náà bá gbá ń tá gbá tí a sọ ó tí ì di mùsùlùmí tán ọ̀nbọ̀ díẹ̀díẹ̀ ni o torí mẹ́tàlá ló pín sí nọ́mbà 1 náà tó wá lọ pín sí mẹ́ta ti ń di mẹ́ta báwọn ká máa dé kíláàsì ni ẹlẹ́ẹ̀kejì òun ni tawhidul uluhiyya ìmọ̀ Ọlọ́run lọ́kan níbi ìjọsìn ìmọ̀ Ọlọ́run lọ́kan níbi ìjọsìn téèyàn bá mú lọ́kan bíi pé òun ló dá nǹkan òun lọ́ba tó dá gbá tó dá wo tí ó wá mú lọ́kan bíi ìjọsìn ó ti sì ibi táwọn kèfèrí ti sì náà Ọlọ́run mọ̀ pé ẹ bá bí kèfèrí lérè ní sí pé ta ló dá sánmà yọ́lọ̀ lọ́n ta ló dómi tí ń bọ yọ́lọ̀ lọ́n kí ló fi ń bomi ìyá àwọn kan ló bínú dodo ta ló tẹ́bẹ̀ ń tọ́ dodo lọ́yẹ kó ìyá rẹ tó bínú dodo ta ló dá ìyá rẹ tó bínú dodo bẹ́ẹ̀ bá ní ànábì sálọ̀n fẹ́ máa sìn ní Jesus Christ á béèrè pé síbẹ̀ pé lọ́lọ́ kó tó dáyé kí wọ́n tó lóyún Ọlọ́run ta ni Mariam ń pè sọmọnú rẹ̀ tí ò tí dáyé náà ní ń pè fọ́múlà tí ó dàrú Ọlọ́run ní ìyanu àbí níjọ́ tí ń rọbí lọ pé Ọlọ́run dákun jẹ́ ń bí ire ṣé ọmọnú rẹ̀ lẹ́nu tó ń bẹ̀ so yóò wà kù síbi tawhidul uluhiyya yẹn ká mọ́ Ọlọ́run lọ́kan níbi ìjọsìn tí a rí bí ìjọsìn ní tí kálukú ọmọ gbọ́ yìí sí ni pé ká kírun ó níjọsìn ká gbààwẹ̀ níjọsìn rárá o ìjọsìn pọ̀ tọ́lọ́run sọ ní Al-Qur'ani Karim inú rẹ̀ ní gbígbára lé ọ gbọ́dọ̀ gbára lé nǹkan àtawakkulu ìbáàdà ọ gbọ́dọ̀ gbára lé nǹkan àyàfọ́ Ọlọ́run kankan kọ́ lásòrọ̀ kan sẹ́yìn pé tí wọ́n bá ń kọ́ ọmọ nílé ẹ̀kọ́ gbogbo tí Muhammadu bin Abdul Wahab tí wọ́n ṣe sínú kìtàbù tàwhídì wọn tí a ń ṣe sínú àwọn tíra àwọn tí a fi ń pè wà ní wàbíyà no so ilé ẹ̀kọ́ gan ni wọ́n ti kọ́ ọmọ pé sórí nákàlí kan bẹ igbá ló gbé sókè báyìí tí a bá ti ń sàṣì ọtí ọmọ kan ẹ̀dẹ́kun ṣé wọn ò ní kódà Muhammadu bin Abdul Wahab tó bá ti rẹ́nìkan tí ń pe wàbíyà gbà pé ẹlẹ́bọ afẹ́bọ́sọ̀gùn àwùrú wọn ní ẹ máa ń padà gba oúnjẹ jẹ lọ́wọ́ Yẹ̀wùdí tí wọ́n fi máa múrò rí iṣẹ́ àti wọ́n máa bá wọn sàbẹ́ torí kò sí àkìdá yẹn èyí tí Muhammadu bin Abdul Wahab gbé ń gbá wọn nù bàbá Muhammadu bin Abdul Wahab tí ẹ gbé ń gbá wọn nù alayhi rahmatullah torí ẹ̀yin ìyá wa tí wọ́n bá ń pàdé lórí tẹ́ni àwọn kan bẹ tí ń jẹ́ wàbíyà tí wọ́n sọ wọn kọ́ ẹ̀yin gẹlẹ́ níbi ẹ̀yin lolóògùn afọ̀gùn sẹ̀sìn ní tí bàbá yìí sọ tí ń sọ fún gbogbo ayé nígbà náà ní ìlú Saudi nílùú Egypt tí ń sọ káàkiri Jaziratul Arab gbogbo Arabian Peninsula ní àbáyé tí ń ṣe wá kéèké ilé ìkọ́ni tánà bí mo wà ẹ má sóògùn ẹ má ní fòpá so má sóògbàdì so ìgbáralé ara àjọsìn ni ìbẹ̀rù ara àjọsìn ni àdúà kódà níbi tí ẹ̀ láyé mọ́lẹ́ pé àdúà wal ìbádà àdúà jọ́sìn àyí lọ sàdúà
lọ́dọ̀ ẹnìkankan jọ̀dọ̀ Ọlọ́run lọ àìlọ́ jókòó ti sàárè ṣé àpá àwọn àfáà ti ń bọ sàárè tí ẹ ń bẹ ládùúgbò yín tí kálukú náà mọ̀ tí ẹ ń lọ dúró de sàárè séwù ṣé wọ́n láìkì Muhammadu bin Abdul Wahab torí àwọn tí ń gbọ́ yé pé ntẹ́sà ń pè lẹ́bọ ní ká gbébọ lórí ta bàbá ni wọ́n ń sàlàyé pé iyún ní kẹ́kọ́ lẹ́bọ yóò sì mẹ́rì wánú Kùránì yóò mẹ́rì wánú àdìsí ní tí àbá ìgbéǹgbà wọn nù. Ó di mélòó? Ó di méjì. Kámọ́lọ́ lọ́kàn níbi ìjọsìn kọjá pé ìjọsìn wa kul inna sọláàtì ọlọ́ni wà níbi mọ̀sọ́ pé inna sọláàtì dádájú ìrun mi wa nusuki ájì mi mahiyaya ìṣẹ̀mí mi wa mamati ikú mi lillah Ọlọ́run nìkan ló ní àtààyè mi àtòkù mi àti ìjọsìn mi àti irun mi àti gbogbo nǹkan mi pátá Ọlọ́run nìkan sọ ni lónìí. Iná nìtumọ̀ iyyaka na'budu ìwọ nìkan sọ sẹ́ni èdè Lárúbáwá tí Lárúbáwá sọ yìí pé na'buduka òun ni normal arrangement tó lọ na'buduka fáìlì mọ̀fúlùbí ìtura ni pé subject subject predicate àti object kó tó tẹ̀léra wọn báwọn ṣùgbọ́n kí ó yàtọ̀ sí èbò tí n bá sọ yìí pé àìsọ olú àrí I subject sọ verb àbí olú object nínú èdè Lárúbáwá gbé Lárúbáwá náà sọ pé rọ̀ àìtú olú so mo rí olú ṣùgbọ́n tí Lárúbáwá tó wá rí àrẹ́ǹjì èbó lè rí àrẹ́ǹjì ẹ̀ ǹtẹ́ èbó òfin dáa tó Lárúbáwá nù tí Lárúbáwá rí àrẹ́ǹjì òbí ò lè sọ yí pé olú àìsọ nǹkan mi ò yá wà tó bá fẹ́ sọ̀rọ̀ mi ni pé di olú àìsọ olú tí wọ́n fẹ́ kọ́ nǹkan kan pa rẹ̀ nù but kọ́ á sọ pé olú àìsọ Lárúbáwá lè wá sọ yí pé olú rọ àìtù olú ni mo rí un sí Lárúbáwá gbé ń tọ́ yẹ kó wà tí wọ́n bá gbé object wá síwájú padà ó ti nítumọ̀ míì ìtumọ̀ rẹ̀ ni pé ìrì ẹnìkan kan mọ́ ju ta ni lọ olú tí wọ́n wá sọ yí pé mo rí olú ó lè tún rí nǹkan míì statement yẹn túmọ̀ pé ó rí nǹkan míì náà ó sì lè má rí nǹkan míì ṣùgbọ́n tó bá lè gbé wá padà torí arrange ẹ̀ tó gbé object wá síwájú yóò máa túmọ̀ pé olú nìkan ni mo rí èèbó ò sì lè túmọ̀ rí èèyàn ara ń tí èdè Lárúbáwá fi kọjú tó tá bá tún sọ pé ẹni tí ó sọ pé nǹkan kújù kan lọ yóò tẹ̀sí méjèèjì mo ò tí ì bí òyìnbó dáa kó yí padà báwọn kó sọ yí pé market I went to Lárúbáwá lè change ẹ̀ bẹ́ẹ̀ ọjà ni mo lọ so kò lè ṣeéṣe I went to the market so kó to the market I went ó sì ní ìtumọ̀ padà ní èdè Lárúbáwá tí Lárúbáwá ti change ẹ̀ báwọn yóò máa túmọ̀ pé ìlọ bòmíì mọ́ ju ọjà lọ ilà sùúkì dhahabutu ọjà nìkan ni mo lọ ó ní túmọ̀ rẹ̀ so Ọlọ́run wá gbà pé na'buduka instead nítorí ẹ̀ kó wà ní pé na'buduka ìwọ ọlá máa jọ́sìn fún normal arrangement inú ṣùgbọ́n Ọlọ́run wá ní no bí ó ṣe wá ní bọ́lá ṣe wá sọ̀kalẹ̀ ní pé iyyaka na'budu ìwọ nìkan sọ́lá máa jọ́sìn fún ìwọ tó nǹkan fáti àwọn ọmọ túmọ̀ iyyaka na'budu torí pé o ti gbé wọn fún olùbí wá síwájú tọ́lọ̀ ti gbé wá síwájú yẹn ìtumọ̀ pé o gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mímọ́ láyé ẹ dọ́lọ́ lọ wa iyyaka nasta'in kò tó wá gbé iyyaka na'budu wa nasta'in ó tún gbé iyyaka tiẹ̀ náà wà lọ́tọ̀ ó tún fi kó lè bá wọn pé kálukú dádúró lọ́tọ̀ọ̀tọ̀ wa iyyaka nasta'in ìwọ nìkan láti máa wárà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ àfáàtì wa ń pokò àjẹnu ẹ dákun ṣé ọmọ túmọ̀ tàwhídù bá àfọ̀ní yá ọ̀rọ̀ ká yá hílù àwọn ní rmkgg kàbí nǹkan tí wọ́n dé rmqk ṣé ń bo ní ó ti wọlé ẹ̀mí wo gbogbo wọ́tọ̀ ọlọ́mọ ń bẹ̀ tètè wá mi ìbí o so ẹlẹ́ẹ̀kẹta ó ní tawhidul asma'i wa sifat kámọ́lọ̀ ńlọ́kan níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ àwọn orúkọ rẹ̀ àmúlọ́kan bẹ̀ àti mọ̀pọ̀ ńlọ́dá àti ń jọ́sìn fún àwa fẹ́ pé ó kọ tó dá kọ fánú Kùránì ló fi pé gbogbo ohun tó bá ti lè ní yá níwájú tó o sì fẹ́ fi ṣàdúà tàbí fẹ́ fi wá nkẹ́kẹ́ kan ó kọ Ọlọ́run ló gbọ́dọ̀ tẹ̀lé tí ìbá ti ń so kọ Ọlọ́run èèyàn ti ṣẹbọ kódà bòjó kọ ànábì ntí máa mú wa àgbà Ògbómọ̀ṣọ́ tí a ń sọnù tí ò yáwó èèyàn wípé ya Rasulallah
khusbiyadi orin táwọn kan máa ń kọ orin náà ṣé Nasiru Kabara ya Rasulullah khusbiyadi kódà orin tẹ́ tún máa ń kọ ibadallahi rijalalla àyínú nábì onílá táwọn oníwíìdì wọn kọ táwọn lu bàndìrì rákàsí ibadallahi rijalalla apẹ̀yẹrú sí Ọlọ́run ẹ̀yin ọkọ Ọlọ́run ẹ̀mí lẹ́ ń pè hùn àyínú náà ẹ wá ràn wá sí ọ̀rọ̀ ẹbọ ni tẹ́ ẹ bá ké tàwhídì àwọn àfáàní sì máa ń ṣe wọn ò mọ lu bàndìrì sí ìwọ kàn ń jó bàndìrì ọmọ tó máa ń tó ń jó wọn di gbàgbà wọn bígbà tí yàn kàn ń sọ pé oore yeye o oore yeye Ọ̀ṣun o ti ń sọ báwọn bẹ́ẹ̀ náà ní ti ń pe àtẹ́tí ń pe Ọ̀ṣun àtẹ́tí ń ṣe ibadallahi rijalalla àyínú nábì onílá wàkúnnà kẹ́mẹ́kẹ́mẹ́ láyà tó tẹ́sẹ̀ ìyẹn tó nù wọ́n ní tàwhídù àtẹ́tí ń kórè yeye àtòun 5 and 6 irú kan náà ya Rasulullah khusbiyadi wàtàdà arákìnrin kíníkan bá ń tàbí so gbogbo ọ̀rọ̀ tí kálukú ń pa àbí èwo ni ti búrúdà ya man ya man alubi ìdánihùlúlì kò ti pẹ́. So Ọlọ́run gbọ́tẹ̀ ẹ̀jà náà tí ó gbélé yàn mọ́ ìyí tí òun fún búrúdà náà kan ya akérèmọlẹ́ kálíkì tí ń pàdánù bí ọ̀rọ̀ burúkú ni ìyẹn ọ̀rọ̀ sọ pé àní ibẹ̀ yẹn la sọ pọ̀rọ̀ burúkú orin mi ń bẹ tó dáa nínú búrúdà já àtìlídà wàtìhí àṣejáàrú sáàjìdàtà àtìlídà wàtìhí àṣejáàrú sáàjìdàtà tàmùṣí lẹ́yìn aláṣàkín bìlà kọ̀dàmí. ẹ̀mẹ́yà àwọn orin mi tó dá ń bẹ̀ bọ̀tí tí ò dá ń tábọ̀ wá yọ kìlọ̀ fẹ́ parí ẹ̀ sí ṣe bá jọ kéènì ṣé dádì ẹ̀ ní ọkọ̀ búrúdà ni ṣé bá jọ kéènì àbí aṣọ́pin tí ò dá ń bẹ̀ tó ọba tí yìí lè ṣe kí ni túmọ̀ nákìdù ìwọ tó ọba tó ké ó dínà tó nǹkan adábù wọn ni tẹ̀mù yìí sì nìjẹ́ yìí mínà rọ̀dí káyọ̀ nǹkan tí ò dá tá a bá ṣàṣẹ́gi ààyè ìrìkò nu ògì so gbogbo nǹkan kan á sì jọ lùbọ́ ètà abẹ́lá yọ kó nǹkan tí àbúrúdà yóò bí yọ ọ̀dà àná lè fẹ́ gbogbo ẹ̀ orin tẹ́yìn ń kọ kó síbi ìyẹn di ọkọ̀ dá ẹ̀hẹ́n ó ṣe á lo tó bá tí kéèrè ọ̀bà tí ìlágbára kọ́ ọmọ ọmọ ké èwo lọ́tọ̀ọ̀tọ̀ kan kó gbogbo ẹ̀ papọ̀ wà á kó ejò mọ́sẹ̀pẹ́ igi kò yọ báyìí ó kejò mọ́sẹ̀pẹ́ igi ọ̀nà àkọ́kọ́ nù nínú ibi tí àkídà ti fẹ́ ṣiṣẹ́ ọfẹ́ iṣẹ́ ń bi tawhidullah ìmọ̀lọ́nlọ́kan rán pín sí mẹ́ta tá a ṣàlàyé òun ọ̀nà kejì tí àkídà ó ti ṣiṣẹ́ ó ní an-nubuwat níbi ìfúnni nírò ìjánà bí Ọlọ́run àkídà fẹ́ iṣẹ́ ń bẹ̀ kí làwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ di ọkàn nípa àwọn ìró pàtàkì ló ń pa àwọn ànábì Ọlọ́run òun náà ni a fẹ́ ṣàlàyé ìtọ́jọ́ràn èèyàn àwọn nǹkan wo ládìí ọkàn pé ọ̀ràn èèyàn ni fáwọn ànábì Ọlọ́run tá a gbọ́dọ̀ di ọkàn pé ṣé wọ́n ti pẹ́ ní lánàbí Ọlọ́run àwọn nǹkan bẹ tá a gbọ́dọ̀ gbanú ẹ̀mí wa sí wọn nínú àwọn àròyìn kasidik agbọ́dọ̀ wà pẹ̀lú òdodo ni wọ́n gbọ́dọ̀ pa ànábì Ọlọ́run nírọ́ ẹni ànábì Ọlọ́run hátà ànábì Ìsá wal amana ọgbọ́dọ̀ wà pẹ̀lú fọkàtà ni wọ́n fìtọ́nà pé wọ́n gbọ́nú wọ́n gbẹ́lẹ́yìn Ọlọ́run ìránṣẹ́ iṣẹ́ wọ́n tabligh wọ́n múṣẹ́ dógóńgó ọgbọ́dọ̀ gbà tó o bá gbà bá nínú àwọn àkìdá bẹ́ẹ̀ tó o gbàdí ọkàn bẹ́ẹ̀ pé kò sánà bí Ọlọ́run kan tọ́lọ́run rán tí ò ní jẹ́sẹ́ tọ́lọ́run rán pé inú ìròyìn tó o gbọ́dọ̀ dàdí ọkàn rẹ̀ ni tó o bá mọ̀ báwọn sáwọn ànábì Ọlọ́run tó o sì mọ̀ bẹ́ẹ̀ sánàbí wa Muhammad tó jẹ́ last prophet táwọn àjọmọ lẹ́yìn rẹ̀ ò ní ṣe bídíà tọ́lọ́ ti gbà pé ẹni tí ń rán wá déédéé tó ṣeun tó ṣàlàyé náà ni kí n ṣe ṣùgbọ́n tó bá ti lè mú mi wà pé ara ìsìláàmù ni a jẹ́ pé ń tọ́ ń sọ àdì ọkàn rẹ sànàbí ni pé ó yẹ kó fele ìkun tí ò fi kún kò sì bàjẹ́ ẹjá wa náà bá gbélé sí i ṣètìlíbi tí àkìdá ò ti máa gba àwọn nǹkan kọ̀ọ̀kan lẹ̀ táwọn afọ́bà ń sọ pé mẹ́jà sí àdàdà lẹ̀ tábà ń sọ̀rọ̀ àdàdà lẹ̀ ọ̀rọ̀ tẹ̀sìn là ń sọ àsọ táyé Ọlọ́run ti jẹ́ oyé wa pé àìmọye nǹkan ló wọ́n máa dá lọ́nà ayé káàfà kan wá bọ́ta kọ́mọ ní ẹ gbogbo nǹkan lẹ́mọ̀ kẹ́ bídíà ṣé fóònù wà láyé ànàbì ẹ̀ ṣé ànàbì gúnmọ́tò ṣé à ń kó sẹ́rẹ́ aṣọ láyé ànàbì ẹ̀yìn ó ti rí bàbá ńlá àgbàlagbà olódo lélẹ̀ wọ́n ń wíru níjọ́ tànàbí ń sọ àdéhìí sẹ́ ẹ̀gbọ́yé ni abẹ́ẹ̀kẹ́ o man ahadatha fi amúrì náà hadha
ó tún ṣàlàyé rẹ̀ ó wá àkádà amúrì náà haza ànábì ní ẹnikẹ́ni tó bá dá nǹkan lẹ̀ nínú àlámọ̀rí wa yìí wọn ò bá yín sọ̀rọ̀ ọ̀tayé ẹlẹ́gun mọ́tò ẹlẹ́ra bàálù gbọ́ ẹ̀ kò sí láyé ànábì ọwọ́ à ń bẹ̀ ṣùgbọ́n káfà kan sọ bẹ́ẹ̀ ẹ ti mọ lẹ́wù bínú rẹ̀ ṣe bu tó wọ́n sì wọ́n ní ogun ẹ̀bíríà ṣé ọkọ̀ wà láyé ànábì ní ẹjọ́ bàbá inú tí bídíà máa ń dálẹ̀ ní pé kéje yàn ọgbọ́n so inú rẹ̀ lọ́ndà àti tàwọn ànábì ọlọ́run yẹn á mọ̀ pé kí ni bùkátà àwa ẹ̀dá lọ sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àti aburú tí ń bẹ ń bi ká pè wọ́n nírọ́ a ní bùkátà sáwọn ànábì ọlọ́run a gbọ́dọ̀ dàdí ọkàn rẹ̀ pé kí la burú ká pè wọ́n nírọ́ so ti bá torí pọ́lọ́run ti fi hàn wá wọ́n tẹ̀ jíjẹ́ kárí àwọn mùjíza wọn. ẹlẹ́ẹ̀kẹta nínú tá a dí ọkàn nípa àwọn ànábì ọlọ́run ni pé a gbọ́dọ̀ lọ mọ kí ni nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ká fi ròyìn wọn bíi ká pè ọ́ ló ń rọ́ ká pè ọ́ ló ń jàǹbá ká pè ọ́ ló múgọ̀ ká pè ọ́ ní alábòsí tàbí ká ní àwọn ànábì ọlọ́run náà dáhùn ẹ̀ṣẹ̀ ńláńlá rárá o. ẹlẹ́ẹ̀kẹta gbọ́dọ̀ gbàgbọ́ ń pa wọn náà ni pé kí ni tó dọ́ràn èèyàn fún wa òun náà ni pé ká tẹ̀lé wọn nígbà tá a ti gbà wọn gbọ́ ọ̀ràn yẹn ni ká tẹ̀lé wọn á tẹ̀lé àwọn ànábì ǹjẹ́ àwọn ànábì ní kálukú ń tẹ̀lé so àbẹ́yàn ó di mélòó báyìí ó di méjì nínú ibi tí àkídà ti fẹ́ ṣiṣẹ́ àdìọkàn tó ti fẹ́ ṣiṣẹ́ gbogbo tí mò ń sọ yìí odidi tí wọ́n máa fẹ́ lójú fọmọ nínú kíláàsì ni o ṣùgbọ́n mo kàn fẹ́ sún ẹ̀yin olùgbọ́ débẹ̀ tó rárí pé n tó kó bá mùsùlùmí ilẹ̀ Yorùbá n tó nù wá gangan tí ọ̀rọ̀ ọwọ́ òfin tó fi ń polúkúmuṣu òun ni tàwíìdù yìí. ẹlẹ́ẹ̀kẹta aligo ibiyat ibi tí àkídà àdìọkàn tí mùsùlùmí gbọ́dọ̀ gbàṣẹ́ mi tó gbọ́dọ̀ wà náà kan rẹ̀ ibi tí ó ti ṣiṣẹ́ òun ni àwọn aligo ibiyat àwọn nǹkan tá a fojú rí tí àwọn ìjọ̀gbọ́n máa sọ fún wọn pé ntọ́ ọba fojú rí lọ gbọ́dọ̀ gbàgbọ́ o lè mọ̀ bẹ́ẹ̀ ni jiyàn bóyá fìlọ́sọ́fà kan lọ sọ bẹ́ẹ̀ pé sọ orin tí yorùbá ti fojú rí kò yẹ kéèyàn gbàgbọ́ àákàn sọ ni pé ẹ̀sà àti gbọ́ ẹ̀sà ṣùgbọ́n ẹ̀gbọ́n o ẹ̀ ní làákàyè tó bá ní náà òun ní làákàyè wọn ni mi ò lè gbà bẹ́ẹ̀ ẹ mú làákàyè yín jáde tọ́lẹ́yìn náà lè sọ pé níta fojú rí mi ò gbà pé ní làákàyè ẹ̀ ní làákàyè ìwọ gbà kó ní làákàyè àti fojú rí làákàyè rẹ onínúurọ á ní ẹ má fún lóògùn tó rà àfojú rí nínú yẹn o tó wá níbọ̀ tó ń fíìlì àwọn ní ṣé ìwọ ṣe á sọ yí pé ọlọ́run ò sí ìwọ ò fíìlì wo tó dá ni wà fi kulli shay'in. wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahidun tadullu ala annahu al-wahidun. ńjọ́ kẹ̀kẹ́nú àwọn ọ̀jọ̀gbọ́n so ọfẹ́ báwọn kan ṣe dìbẹ́tì lórí pé wọ́n ní kọ̀sọ́ ọlọ́run wà kọ̀sọ́ àwọn kan àfọ̀bá lọ́lọ́run wà wọ́n ní kọ̀sọ́ ọlọ́run pé torí pé àwọn ò fojú rí àwọn ò lè gbàgbọ́ so wọ́n á ní dìbẹ́tì àfọ̀wá pẹ́ dé dìbẹ́tì wọn kí n cut it short wọ́n ti dúró dodo kódà kálukú ti fẹ́ máa lọ àfàṣà ń bọ́ lọ́ọ̀kan girigirigirigiri ṣé ẹ bínú wọ́n ní àkìlọ̀ ẹ ti sáfù dìbẹ́tì ó ní ẹ má bínú ṣé ẹ mọ̀ pé lórí kejì màá ti wá ni nígbà mo débi tí mo ti fẹ́ wọkọ̀ ojú omi so mo débẹ̀ ìbọ̀kọ̀ ojú omi mo wá dúró mo ti dúró ẹ̀ mọ́ kàn rí igi kan ni bó ṣe wúra rẹ̀ nu ní bá ń bọ̀ ọba gẹ́ra rẹ̀ ó sì sọ rẹ̀ di pákó òun náà lọ́kàn rẹ̀ ó sì sọ rẹ̀ dọ́kọ̀ ojú omi ni mo wá wọ̀ débi gbogbo àwọn èèyàn bá dúró wọn rí ká àfà bí wọn bá tiẹ̀ parọ́ kọ́ parọ́ bíi bíláàkì kan bó ti rọ́ white lélẹ̀ yìí ó ní kí ni yà yín lẹ́nu nísìnyí ọkọ̀ ojú omi ó sì wá dára ẹ̀ kàn igi òwò rẹ̀ láì jẹ́ pé nìkan lọ́kàn kò lè ṣẹlẹ̀ àfà láàṣẹ dìbẹ́tì mọ́ wọ́n ní kí ló dé nígbà táyìn ń sọ pé tí mo sọ ò lè ṣẹlẹ̀ ẹgbà pọ̀ kó ojú omi ò lè dá wà àfi kó jẹ́ pé nìkan ni ó lápákó ni ó kàn ni ó ṣe gbogbo ẹ̀ ìwọ tó wá ń sọ̀rọ̀ ṣé o lè dá wà tí ì bá ṣe nìkan lọ́dọ̀ ẹn tó dán ni mò ń sọ pé ní ń bẹ̀rùn àti parí dìbẹ́tì so ibi tí àkídà ó ti ṣiṣẹ́ ní gàìbíyà àti àwọn nǹkan táàrí tó jẹ́ pé ọlọ́run làkọ́kọ́ nǹkan táàrí tó sì exist inú rẹ̀ ni ọ̀rọ̀ àlìkíámọ̀ ìjọba àlìkíámọ̀ gbogbo ntánàbí sọ fún abẹ ntí Kùránì sọ fún pé yọ ọsẹ làlìkíámọ̀ wàá gbà bẹ́ẹ̀ ni kódà kí láàká èrè ọmọ gbé kódà kọ ọmọ lè fọwọ́ kàn báyìí iná àlìjẹ̀nnà
gbogbo ìyanu sàárè bánàbí sọ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí yàn ẹni tí ó bá fẹ́ ṣe ìtọ̀ tí ò ṣe báyìí yóò jí ìyanu sàárè ẹ má ṣe báyìí ẹ má ṣòfò yóò jí ìyanu sàárè gbogbo àwọn nǹkan yẹn wàá gbàgbọ́ ẹ ń bá ṣe báyìí tó bá ná sójú ọ̀nà tọ́lọ́ ládàá tí ó gbà ní gbogbo àwọn ládàá tí Islam gbá lórí nǹkan bó o sì fojú rí yẹn ìkọ̀kọ̀ ni o gbọ́dọ̀ gbàgbọ́ wàá gbà pé nǹkan yẹn ń bẹ kádàrá gbogbo ẹ̀ pátá gbogbo àwọn nǹkan yìí ó ní àwọn mọ̀lẹ́kà àfojúrí ẹ kódà àwọn òtún ráwọ̀ ànábì Ọlọ́run àwọn sàbẹ́ táwọn èèyàn ń bú ìní ráwọ̀ ànábì Ọlọ́run àwọn sàbẹ́ táwọn èèyàn ń bú ì mọ̀ tọ́lọ́ ń sọ ọwọ́ Ọlọ́run náà wọ́n pẹ́ rí ànábì sójú wọ́n ń pe kinní kan ní ajiru suhba ládá tí ń bẹ́ di pé ẹ̀yin tẹ́ ẹ bá nàbí lò gbà ní kò sírú tí ẹ lè gbédé nínú àṣìṣe tí ò ní tẹ̀rí ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí àníṣe kì í ṣe pé aláwọn sàbí ò láwọn mistake ṣe Ọlọ́run sì mọ̀ pé wọ́n ò ní kọ́lọ́run tó sọ pé rọ̀dí àlọ́wà ní wọn tó bá ní Ọlọ́run ọmọ ẹni tó lọ́n bá ti lọ rọ̀dí àlọ́wà ní wọn fún kọ̀sáyì sí mọ́ lọ́rọ̀ rẹ̀ ọba tó dá wọn ní mo páàsì wọn ìwọ tó ti wà wọn bí ọ̀rọ̀ rẹ̀ ó yanjú sí ọmọ tí ètí ìwọ skul tí wàá lọ ń sọ fún ọmọ tó ti wà ní 400 level pé ẹ jẹ́ á lọ wo jáàmbù rẹ̀ jáàmbù gbé rìsọ́ọ̀tì jáde pé yẹn ní ọwọ́ skul ọwọ́ níbo ló ti rí admission níbo ló ti rí matric number ọwọ́ lọ fẹ́ máa so ìwọ tó o tí ní ó level àwọn sàbí tọ́lọ́ ni mo ti parí ọ̀rọ̀ wọn Ọlọ́run ti parí nǹkan ọmọ kí wọ́n bára wọn jà ọwọ́ ni mo yọnu sí ẹ sọ ọmọ pé tó bá tún ń sọ àlébù wọn gan ntọ́ fẹ́ máa sọ ni fún Ọlọ́run ṣe mistake ibẹ̀ ni yóò ti wá kàbí náà lọ ìyẹn ni ànábì sọ pé mọ́nsábà sábì ànábì ní ẹni bọ̀dì tó bá bú àwọn sàbí mi sáwọn sàbí lánàbì bá wí àwọn tá à ń bọ̀ lẹ́yìn ó ti mọ̀ tó ránàbì ti sọ àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn wọn tí ó jẹ́ misunderstanding láàrin wọn ọwọ́ á níwọ̀ tó ń bọ̀ lẹ́yìn tó ọba ilé fẹ́nu àtẹ̀kẹ́ wọn láyé fàlẹ́ ìlànà tùlà ànábì ní gbogbo tí wọ́n ń pè ní ìrànkẹ́ Ọlọ́run kọ́mọ́dọ̀dọ̀ ru ẹni bẹ́ẹ̀ ó ti mọ̀ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀yin kò sì máa bọ̀ lẹ́yìn sallallahu alaihi wasallam inú mi dùn tí èsì Imam Bukhari lọ́gbàdì ṣe wá so táàkì Imam Bukhari náà ẹ̀wùlẹ̀ lẹ́gbọ̀rọ̀ rẹ̀ ẹni tẹ́ ẹlẹ́fẹ́ gbọ̀rọ̀ rẹ̀ gẹ́lọ́ wàgbàdì ṣe wá tó o bá bú wọn sábà bí ọmọ ni pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ so àwọn goibiyat àwọn nǹkan tá a fojú rí wọn ní tá a gbàgbọ́ ń bẹ̀ náà ni pé a gbàgbọ́ bí Kùránì bá ti sọ ó ní sọ kọjá bí Kùránì bá sọ ma so ibi táì ti máa mú ọ̀rọ̀ ìkan kọ̀kọ̀ inú Kùránì àtàdísì ni ọ gbọ́dọ̀ mú nǹkan mi wà kó ní ẹsẹ̀wù kan sọ lọ́rọ̀ àníkà máa nígbàkọ́ àgbàgbọ́ àwọn nǹkan yìí ó ní ibi tí àkídà ó ti ṣiṣẹ́ kí wá ní àǹfààní téèyàn bá nímọ̀ tá à ń sọ èyí tó láwọn àdìọ́kàn tó fẹsẹ̀ múlẹ̀ yìí kí ni àǹfààní ẹjẹ́ ń sáré ká mẹ́ta torí ìbéèrè tá a gbà àkọ́kọ́ ẹni ọba ní àwọn nǹkan tá a sọ yìí ní tí ọkọ ṣẹlẹ̀ sí ni pé iṣẹ́ rẹ̀ ọjà tẹ̀wọ́gbà wájú Ọlọ́run gbogbo iṣẹ́ tó bá sí tí àkìdá àdìọ́kàn ìmọ̀ Ọlọ́run lọ́kàn èèyàn ní àwọn agbègbè mẹ́ta tá a sọ yìí tí number 1 tó pín sí ọ̀nà mẹ́ta number 2 àlàyé bíi mẹ́ta náà tó ń bẹ lábẹ́ tiẹ̀ náà number 3 àlàyé bíi méjì ń bẹ lábẹ́ tiẹ̀ náà tí èèyàn bá ilé ní báwọn ó ti di mùsùlùmí gidi tó jẹ́ pé gbogbo iṣẹ́ rẹ̀ tó bá ṣe ìwọ̀nba àrùn tó bá kí àwẹ̀ tó bá gbà ní tí ó jẹ́ wọn gbà oníkó ní tá à ń sọ ẹ̀ ó fẹ́ òkè téèyàn ọba ní àṣedànúṣẹ́ ló ṣe torí ẹ́ńjìn ni bí ọkọ̀ tí wọ́n kùn bọ́dì rẹ̀ dáa kọ̀ wá lẹ́ńjìn wọ́n stáàtì ẹ̀ tì bẹ́ẹ̀ ni ẹni tí ò lákìídà ti ń ṣiṣẹ́ ń kírun ń ṣe wàhálà ọwàlúwà ó ṣe gbá ọṣàwò ọṣàṣìkiri ṣùgbọ́n gbogbo àwọn agbègbè àdìọ́kẹ́ gbogbo àwọn agbègbè àdìọ́kẹ́ tí mo dákọ̀ yìí kọ̀ọ̀kan rẹ̀ fẹ́nu o ṣùgbọ́n mo kàn ra nílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kákàn fi súnmọ́ wa mọ́ tòsí ìwọ̀nba tá a súnmọ́ tòsí tó o bá ti lé ní bá ń tọ́ gbàgbọ́ bá ń lò dídí tó o dẹ̀ ṣiṣẹ́ tọ̀ iṣẹ́ rẹ tó o sì tó bá kéré ọjà tẹ̀wọ́ gbà wájú Ọlọ́run ní wà má umiru illa liya'budullah mukhlisina lahud-dina hunafa. So Ọlọ́run ní àpá wọn láṣẹ dúpẹ́ ẹ ṣàfọ̀mẹ́sìn yín fọlọ́n lọ ẹ jẹ́ kí ẹ̀sìn yín kọ́ mọ́ parangẹ́dẹ́ nítorí sì jẹ́ ọmọ náà gbọ́ àwọn kẹta àkàkálẹ̀
Ọlọ́run jẹ́ kó yá pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Àtẹ̀yìn àtàlìjẹ̀nù torí ìjọsìn ni mo fi dá yín. Kọ́ ọmọ sọ pé Ọlọ́run dá àwọn èèyàn ọ̀dá èèyàn torí ànábì sórí pé sọkúsọ lọ sọ Kùránì ní Ọlọ́run ní àtẹ̀yìn àtàlìjẹ̀nù ànábì náà wà nínú èèyàn àtànábì gẹ́gẹ́ èèyàn ni mo dá yín torí ìjọsìn ni ìwọ wá dé ọwà lójú agbo ó tún fi ń tẹ̀yìn ìyá Muhammad tọ́lọ́run torí ẹ̀dá yàtọ̀run wàláhì torí ànábì kan lọ́ọ́ fi dá yàtọ̀run ẹ̀pọ̀n róbó tó nù ìsọkúsọ ọba Ọlọ́run ni wọn ọ̀dà sẹ́mà àtìlẹ́ nítorí eré kọ̀dá nítorí ẹnìkẹ́kẹ́ alánàbì gẹ́ torí kí ló fi dá torí ìjọsìn so Kùránì ní ń jẹ́ kẹ́ ẹ máa wò pé nígbà tẹ́yìn ọmọ Kùránì lẹ́fì àwọn òkè wọ́n mọ̀ tó gbé tó dé o tètè tó nu inú Kùránì lọ́wọ́ sọ pé wa ma khalaqtul jinna ẹ̀yin náà ń kà but ẹ̀ gbọ́ yé kì í sì gbogbo ẹ tí ń ka nǹkan ní ṣe ń gbọ́ yé la fi ń sọ pé ẹ mẹ́sìlẹ̀ kí wọ́n máa lọ. Ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tá a rí níbi kéèyàn ní ẹ́ńjìn tó dáa tó jẹ́ pé ń ló kó bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá ó ní pé téèyàn bá ní àkídà tó dáa ìgbìmọ̀lọ́run lọ́kàn tó dáa yóò jẹ́ sábàbí oríire èèyàn láyé àti níjọ̀gbìn àlìkíyàmá ó sì ní wọ Ọlọ́run tọ́lọ́run ti torí rẹ̀ tó jẹ́ pé ìwọ Ọlọ́run lórí ẹrú tá a gbọ́dọ̀ ní àdìọ́kàn yẹn kílẹ̀ rí wa Ànábì àti Mu'adh ibn Jabal lọ́dẹ́lá ni ìkànnà àṣà àbí ni Ànábì wà lórí nǹkan gun rẹ̀ Mu'adh wà lẹ́yìn rẹ̀ Ànábì wa ń bi Mu'adh léèrè pé sọ ọmọ wọ Ọlọ́run lórí ẹrú sọ sì máa ń tí ẹrú náà ó ṣe kí ni o tí ìwọ Ọlọ́run lórí ẹrú tẹ́rú gbọ́dọ̀ sí fún Ọlọ́run àti ntọ́lọ̀ náà ó ṣe padà fẹ́rú ní ti ìdọ́lá pé ókè sóò tí mo ní ó ṣe èmi náà ó ṣe báyìí so Mu'adh ló wọ̀n mọ́ Ànábì ní ìwọ Ọlọ́run lórí ẹrú tẹ́rú ọ̀gbọ́dọ̀ má ṣe fọ́lọ́ òun náà ni pé kí wọ́n máa jọ́sìn fọ́lọ́run an ya'buduhu wala yushriku bihi shay'an kó máa jọ́sìn fún Ọlọ́run wọn ò gbọ́dọ̀ mórogún pẹ̀lú rẹ̀ ìtọ́lọ nídìí nu ẹ̀kẹ́ jọ́sìn kọ́ ọkàn mọ́ mórogún ọ̀nà ìgbà mórogún ọ̀pọ̀ nínú àjọ ọ̀kan pẹ̀lú Ọlọ́run gbogbo owó tó bá tún lọ́mọ níbi torí pé àwọn àǹdẹ̀nù gbowó wá fún ẹ wọ́n ń ṣe RMQK àrùn àbẹ̀wò lẹ́ ń pè wọ́n RMQK gbogbo àwọn ọmọ ọ̀dọ́ wọn bọ́ bẹ́ẹ̀ àǹdẹ̀nù gbowó wà kọ̀ yàtọ̀ sẹ́ńtọ́ lọ soso lẹ̀ gbogbo tí wọ́n kẹ̀ wọ́n fowó wọ́n fi máa tàn wọ́n máa ṣe gbogbo ẹ̀ ìdẹ̀yìn rẹ̀ ò lè dà gbogbo ẹ̀ tí wọ́n ń pè àǹdẹ̀nù ẹ bọ́ ni ẹ̀mí kan bẹ àwọn ẹ̀mí wo ni àbákámẹ́lì ò rí ẹ̀mí wo ni ṣé Ádámù ò rí ẹ̀mí wo ni àbámádù ò rí ẹ̀mí wo ni gbogbo àwọn bàbá àbáwá yóò rí tẹ́ gbogbo àwọn bàbá yìí kí ni wọ́n máa ṣe ṣé ó kà máa lè wọ́n mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ò dákòjọ́ jàre tó Ànábì ní kọ́ sí bá ṣé ń tán nídìí lẹ́nu ẹlẹ́ẹ̀kejì kọ́ Ànábì ní tọ́ ẹrú bá ti lè ṣe bá Ọlọ́run náà ò ní fìyà jẹrú ẹni tó bá ti ní àdì ọkàn bá tó bá ti là kúrò níbi nǹkan yìí Ọlọ́run bá lè kí ọ láti ṣe lọ́rọ̀ àyàn lérè lórí pé tẹ́rù mi bá pàdé mi pẹ̀lú àkídà báyìí kò ní jìyà Mu'adh ibn Jabal ní ṣé ń lọ́mọ fáwọn èèyàn ní rò káàkiri pé n tẹ́fì wà nìjẹ́ náà simple Ànábì ní má fún ọ ní rò fàyẹ tẹ́kìlù ẹlòmíì ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ yóò sì kú bá wọn Mu'adh padà sọ̀rọ̀ ìjáde níjọ́ tó fẹ́ jáde láyé ó kíìpù síkírì tó tún wá ń wò pé Ànábì ní mọ́ sọ̀rọ̀ ẹ̀ kí mọ́ máa lọ fáwọn èèyàn rò ṣé ètò níwà náà ẹni tó jẹ́ wípé wọn ò ní ọmọ mọ̀ ọ wá fi pamọ́ tọ́lọ́ wọn ò ní gbogbo ẹni tó bá mọ̀mọ̀ tí ò sọ fáwọn èèyàn kí wọ́n fi ìjánu báyẹn ṣe wọ́n fi wọ́wọ́ ná ni ló fi sọ nígbà tí ń pọ̀ kàkà ikú lọ́wọ́ lọ́dẹ́lá àná Ànábì ní as'adun nas bishafa'ati yawmal qiyamah talent tí ó sórí ire jù tẹ́mi Ànábì ó sì pẹ́ rẹ̀ níjọ́ gbé àdìkámà òun náà ní ta ni o man qala la ilaha illallah ó lẹ́nu tó bá sọ pé gbólóhùn pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí àyàfọ́ lọ́ọ̀ kì í ṣe pé kò sọ́ba ká àfọ́lọ́hún ọba kan pọ̀ o ọba pọ̀ gan o kò sí ọba tí ìjọsìn tọ́ sí àyàfọ́ lọ́ọ̀ tó bá sọ bá khalisan min qalbihi tí nǹkan yẹn dórí ẹ̀mí rẹ̀ Ànábì ó sọ pé tọ́kàn wí lẹ́nu lásán inú àdìsí yìí khalisan min qalbihi tó dọ́kàn rẹ̀ ntọ́dọ́kẹ́ yẹn aṣọ tẹ̀lé òun pé láìláìláìláì ẹ̀yẹ wo orí tá a máa sọ la ilaha illallah kò sọ̀rọ̀ wí la ilaha illallah muhammadu rasul kàbí èwo ni la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ṣe à ń pé orí ahọ́n lásán nù kí ló tẹ̀lé ibadallah rijalallah èyàn pé láìláìláì ó tó ní ẹ̀yẹ rúṣọ ọlọ́wọ́ ràn wá lọ́wọ́
láìláìláì eléyìí ò kèé ṣerú eléyìí náà kí mo ṣe 1000 láàárọ̀ yìí bàbá ńlá ayọ̀rọ̀ mo ṣe 1000 kò í ṣe kọ́ọ̀lì ànábì ò sọ pé ẹni tó kẹwì láìláìláì lásán àdìsí ìbẹnu Bukhari ìbẹnu Muslim kọ́ọ̀lì sọ́mi qalbihi kú dẹ́sàlẹ̀ mi rẹ̀ àwọn min nafsihi tó dẹ́mi ẹ̀ òṣìṣẹ́ tọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé téèyàn bá nígbàgbọ́ tó yanrantí báyìí yóò jẹ́ tariqul amn ọ̀nà ìfọ̀kànbalẹ̀ ni yóò jẹ́ fún yàn yawmal qiyamah níjọba ìyàkẹ́ kódà láyé ń bì àtayé àtàlìkíámà ẹni ìfọ̀kànbalẹ̀ yóò jẹ́ èyí ó tún wá fi àlìjánnà náà ṣèlì jẹ́ ọlọ́run ní àbí inú lórí ọlọ́run balẹ̀kọ́lá ní alladhina amanu. Alladhina amanu. Àwọn tí ẹ bá gbé mi ọlọ́run balẹ̀kọ́lá gbọ́nú sọ́tọ̀ náà ní àrùn. Àyà 82 tí wọn ò wá da ẹbọ pọ̀ mọ́ gbàgbọ́ yẹn wọn ò pe nǹkan mí lẹ́yìn ọlọ́run wọn ò pe yá rọ́kọ̀ yá hílù wọn ò pe yá jam kọ́sítọ̀ já wọn ò pe hariwa bíílà sàdádà bá bíílà gbogbo àwọn kíní útúbà fásilà símù yẹn wọn máa pe gbogbo útúbà fásilà símù tí wọn pe yá hariwa bíílà yá hariwa bíílà tẹ́fẹ́ fi ṣàdúrà àwọn okò àwọn mọ̀lẹ́kẹ́ okò àǹjànú èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ pé nígbà tá a bá léèyàn gbọ́dọ̀ pé yá Rasulullah yá Rasulullah táyìn máa jójó ẹlẹ́sìn mìíràn káàkiri tó ọ̀ gbọ́dọ̀ pé ọlọ́run láwọn tí wọn ò dẹ́bọ̀ pọ̀ mọ́ gbàgbọ́ wọn ulaika lahumul amnu ọlọ́run láwọn tọ́kàn wọn balẹ̀ nìyẹn. wahum muhtaduna àwọn tí wọ́n mọ̀nà láyé nù aminuna fil akhirah àwọn náà lọ́kàn wọn sì balẹ̀ lálẹ́ kíámà ẹ̀ ń bá ti wá lé ní tawhidi mọ́ ọlọ́run lọ́kàn ọkàn rẹ̀ ó wulẹ̀ balẹ̀ láyé ń bì. ànábì ni man shahida an la ilaha illallah ẹ̀ ń bá gbà kó sọ bò tọ́tí jọ̀sìn tọ́sí àyàfọ́ lọ́n wahdahu la sharika lah kò sórogún fún òun nìkan ni wa anna muhammadan rasulullah tọ́gbà pa nàbí muhammad òjíṣẹ́ ọlọ́run ni abduhu wa rasuluhu pé ẹrúṣẹ́ ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run sí ni wa anna isa àti pé isa o ìyàn ànábì wa isa abdullah wa rasuluhu ẹrúṣẹ́ ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni wa kalimatuhu alqaha ila maryam àti pé gbólóhùn ọlọ́run tọ́lọ́run fi ránṣẹ́ sí maryam ni wa ruhun minhu ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run ní isa kìí sọmọ ọlọ́run sotiba walijannatu haqqun tó sì gbà yìí pé àlìjánná òdodo ni wan naru haqqun tó sì gbà pé iná òdodo ni ẹ̀ ń bá gba gbogbo nǹkan tí mo sọ yìí ànábì ní adkhalahu Allahu aljannata ọlọ́run ó fi wọ àlìjánná ala man kana minal amal ìntọ́bárí kó ṣe nínú iṣẹ́ bí sẹ́yìn ṣe rí ó kéré tó tẹ́lẹ̀ ìbá ti lè wà ìní ọ̀jẹ̀ sábà bí oríire rẹ̀ lálẹ́ kíámà bí sẹ́yìn rẹ̀ bá kéré kódà kọjá pé kì í kíjù òun lọ kì í ṣe náfìlà bí sẹ́yìn bá ṣe rí ó kéré tó ìkànnì túmọ̀ nù. àlámà kánà minal amal kódà bó bá tún lẹ́sẹ̀ ní ìlọ́rùn tí ò sá àṣẹbọ ńbẹ tó sì là nítorí ó ṣe èmi ọlọ́run ó foríjì tó gbọ́ tíkẹ́ẹ̀tì ń tàbí rà ní ọlọ́run àkìdá. ànábì tó sọ́nà àdìsí mi pé inna Allah harrama ala an-nar ọlọ́run ti sọ di èèwọ̀ fún iná lórí kíni o man qala la ilaha illallah ẹni tó bá gbà tọkàntọkàn so ti bá wípé kò sọ́ba tíjọsìn tọ́ sí àyàfọ́ lọ́n yabtagi bidhalika wajha Allah tí ń fi ẹ máa gbọ́ ànábì tó ṣe tọ́jà pójú rí ọlọ́run ní fi ń wá kì í ṣe lára sí àrími la ilaha illallah la ilaha ọyá wí ẹ pariwo òkè gbogbo eléyìí sí àrími ni ojú rí ọlọ́run ò nídìí ọpariwo yọ dẹ̀dẹ́ mi ẹ ànábì ní èèwọ̀ ni kí ní ojú rẹ níbẹ̀ tó ti sẹ́nu gbèsè ayé rẹ̀ kì í sórí ahọ́n yìí tẹ̀yàn sórí ahọ́n tí ò sẹ́nu gbèsè ayé rẹ̀ asọ́dànù lásán ni. so àwọn àǹfààní mẹ́ta yìí bóyá kí n fẹ́ lẹ́ẹ̀kẹrin kún ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ọlọ́run ròyìn gbogbo àwọn tí wọ́n bá rí báyìí kọ́lọ́ wọn máa ròyìn èèyàn kọ́ máa yìn èèyàn pé ọlọ́run ní innal ladina hum min khashyati rabbihim mushfiqun àwọn tó jẹ́ wípé wọ́n ń páyọ̀ ọlọ́run ọba wọn ìwárìrì ọlọ́run bẹ́lẹ́mí wọ́n dàdí ọkàn rẹ̀ walladina hum bi ayati rabbihim yu'minun àwọn tó yẹ kó gbogbo àwọn àrísàmì ọlọ́run ni wọ́n gbàgbọ́ ni wọ́n dí ọkàn ní agbàgbọ́ ní ẹni gbàgbọ́ nù rẹ̀ walladina hum bi rabbihim la yushrikun ọlọ́run ní àwọn tó jẹ́ yí pé wọn èmú orogún pẹ̀lú ọlọ́run ọba wọn. máa àtà ọlọ́run àwọn tó jẹ́ yí pé tí wọ́n bá ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe níṣẹ́ tán
tí wọ́n ń ṣe wọ́n ṣe dáadáa kan ni wọ́n yọ zàká ni wọ́n kírun ni wọ́n ṣe gbogbo iṣẹ́ olóore tán ni tí wọ́n bá ṣe waqulubuhum wajillatun ẹ̀mí wọn mọ wárìrì báyìí wọn ò ní máa sakọ lórí ẹ̀ máa gbọ́ nǹkan o wọn ò ní máa wúfùrù kankan báyìí pé ọlọ́run tó bẹ́ẹ̀ aṣọ tó lọ fi ń jọ́ lọ gbogbo àwọn tí máa ń fọ́n bù rọ ọlọ́run ní àwọn tó jẹ pé tí wọ́n bá ṣèjọsìn tán tí wọ́n bá ṣe tí wọ́n ṣe tán wọ́n ṣe sàárà ni o wọ́n ṣe olóore ni o ẹ̀mí wọn tó wá máa gbọ̀n rírì pé ọlọ́run gbà lọ́wọ́ wa wọn tó wá máa bẹ̀rù pé tá a bá lọ bọ́ọ̀lù tọ́lọ́run ọba gbaṣẹ́ nǹkan wọ́n mọ̀ wà láàrin ìpayà ẹni ọlọ́run ìfọ́nbù. Ila rabbihim raji'un wọn ẹ̀mí wọn mọ̀ gbẹ̀rì pé ẹjọ́ kẹlá mọ̀ lọ pàdé ọlọ́run sínú ẹni tí ro péjọ́ kẹlá lọ pàdé ọlọ́run sí yóò máa fẹ̀sẹ̀ parọ́ fáwọn èèyàn. Ulaika yusari'una fil khairat. Ọlọ́run láwọn ẹni ó làwọn tí wọ́n máa ń sálápá tètè lọ bí dáadáa wa hum la sabiqun àwọn ẹni iwájú sínú níbi iṣẹ́ olóore. So tí ọlọ́run ròyìn wọn gbogbo tó lọ ń sọ ń bì àkídà ni ìgbàgbọ́ ni àdìọ́kàn ni tí ó láfi sọ fún wa pé àwọn nǹkan tó nù wà lẹ́ Yorùbá ni ló fi jẹ́ wípé ìtaní ń pa àwọn ànábì ọlọ́ àwọn ṣíà nínú tí a padà gbàgbọ́ ni pé Jùbìrìlù wá ṣe mistake ó ṣiṣẹ́ jẹ́ so Ali gan lọ ẹ̀kọ́ jà ànábì ọlọ́ wọ́n ń bọ̀ ń bẹ̀ wọ́n àmọ́ ní àwọn o èmi ọmọ tí ń jẹ́ ṣíà Ali kò sí tí ń jẹ́ ṣíà Ali ṣíà ni ṣíà ń jẹ́ ṣíà Ali inú tí àwọn oníṣẹ́ Ali wa kọ́lọ̀ ń kọ́ sànù wa àkídà ó ṣe pàtàkì ẹ̀yin tẹ́ ẹ bá dálé ike ó lẹ̀ má bàyí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ fún wọn ní mọ́lọ́n lọ́kàn odidi tọ́píìkì ni ní ilé ike wa ní mádìlá láti awọ́lé kíra ilé yóò ti kọ́ tí ẹ jáde ọdún 10 ni wọ́n mọ̀ kọ́ tá à ń sọ yìí tí wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ para rẹ̀ so ẹ̀yọ́ àmọ́ ká àmọ́ lórí ẹ̀ mọ̀ kọ́ wákàtí ó sì máa gbó lóde nìkan ọlọ́wọ́ ṣàánú yín o so inú tó kó bá ń lẹ̀ Yorùbá nù ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àfà ni ọmọ Ọlọ́run o aláǹgbá wọn máa lé káàkiri ogun ní o so kọ́lọ́n kọ́ ṣàánú wa nǹkan ẹ̀ ńlá gbọ́dọ̀ lọ mójútó so inshallah ta'ala á fàyè gba ìbéèrè sọ́dún ká tó fàyè gba béèrè ètò káàdì ìdìbò tí wọ́n máa ń ṣe wọ́n ní ó bẹ̀rẹ̀ lọ́la pre-registration òní fún online so kálukú ẹni tó bá mọ̀ àwọn tí wọ́n àti wọ́n máa ń ṣe online tí wọ́n máa ń ṣe online irú àwọn tó bá bìlọ́ǹgì sọ náà àdúgbò wa láyé gùn kankan so tẹ́ bá ti lè dé junction pátúsì tẹ́ ìyàwọlé kẹlẹ́ ń lọ sí tómínsìn yẹ bèrè ilé ẹgbẹ́ tó wà ń bẹ níjọ́ Wednesday àwọn tí wọ́n lè bá yín register online tí ò ní jẹ́ pé wọ́n ní àwọn ò rí mọ́ nǹkan kan níjọ́ Wednesday láago 8 láàárọ̀ so wọ́n ó ti wà ń bẹ so fún posters card inshallah so kọ́lọ̀ balẹ̀ kọ́lá kún sànù wa 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 so fáwọn tí a bá ní ìbéèrè so bákan náà àwọn táwa fẹ́ lọ múra Ramadan ẹ jẹ́ ká tètè pè fún múra Ramadan báyìí kọ́mọ̀ máa di súré ń bájá so inshallah múra Ramadan so ká tètè pè wá sórí nọ́mbà tàbí ká tẹ̀sí mẹ́sẹ̀jì sí wa hello salamu alaikum náà kí la wí okay sir. Kí a ṣe ogún okay. Sáà ti sọ inshallah sí àti ìsọdún lórí ètò yìí ni ìrọ̀pá àti ìsọdún lórí so ọ̀rọ̀ ogun sẹ́rí ilẹ̀ Yorùbá ẹ̀ tí ẹ̀ lágbára téèyàn bá ti kú báyìí ẹ̀yin fámìlì ẹ̀ jẹ́ sọ́ra èèyàn kú níyàwó ọlọ́mọ ẹ̀ tó àmọ́ ẹlẹ́gbọ̀n kan kọ̀sọ̀rọ̀ fẹ́ gbọ̀n kan kọ̀sọ̀rọ̀ fẹ́ nìkan kan mọ́ tó ti bímọ ẹ wà máa ní ẹlòmíì wọn ó tún léyàwó bọ̀dá wọn tàbí yàwó àbúrò wọn ó lè pò nulé wọn lè ní àwọn fẹ́ lulé ẹ fẹ́ lulé kálukú náà mọ ọjọ́ tí ó lọ pàdé Ọlọ́run o ẹ ń bá ti kú ogún rẹ̀ ìyàwó àtọmọ rẹ̀ tó bí lónìí o tó bá ní òbí láyé lòbí ló tó ní bẹ èmi lẹ̀gbọ́n èmi làbúrò ó ní bẹ o tó o bá jẹ ọ lọ padà pọ̀ lálíkà láyé gan lọ́rọ̀ yìí ó ti dàrú ayé ìgbìmọ̀ rẹ̀ ó ti dàrú Ọlọ́run kó ṣàánú wa so inshallah nǹkan tá a tó wà nílẹ̀ tá a sọ ọlọ́sàájì kẹ́mi wa kọ́ wọn sẹ́kù lórí dáadáa 09098889939
091 2 mẹ́rin 29 39. Gbogbo ẹ̀ bàbá tẹ́ ń wà nù fámìlì tẹ́ máa pín gbòǹde igi tẹ́ jókòó lábẹ́ kìnní tẹ́ máa fi agbádá sí ọ̀dà lọ́tà màlẹ́kà bá mú yín ẹ jẹ pírí ìyàwó mẹ́ta ló ní ẹ̀sán mẹ́ta eré òbí wọn fún kọ́ máa lọ ṣé bọ́lá ṣe pinnu ẹ gbọ́dọ̀ dá sọ́rọ̀ ogún ọlọ́run pín hello wàhálà sàlám. Láti kú ọlá òkè. Kí lẹ wí? Téèyàn bá ṣe interest wa ń bẹ. Náà ó ti yé mi interest tó gun orí owó yín ní báńkì àkọ́kọ́ náà ọlọ́run ṣépèlé interest ẹ má gba interest owó yín ẹ lo àkáǹtì tẹ́ ẹ̀ ti ní so ẹ lè lo current account ọ̀nà current account wọ́n tún máa jáwó yín ni so ẹ lo current account so tẹ́ wá jẹ́ pé wọ́n bá bá yín kówó jọ bẹ́yìn tẹ́ ń lo fixed deposit àbẹ́yìn tẹ́ ń lo àwọn àkáǹtì míì so tí ẹ sáà ní interest yìí mọ̀ kẹ́ ẹ fi báńkì gan wulẹ̀ bẹ́ẹ̀ lọ́n kẹ́ ẹ gbà tó ti yé bá àdúrà wọn lọ́gbà ìwọ ọmọdé bẹ́ẹ̀ ojú owó rẹ ni wọ́n calculate tá a bá gbà kó bẹ́ẹ̀ wọ́n fi ṣe nǹkan kan ṣé a lè gbà ká lọ fi sàárà inna Allah ta'ala tayyib la yaqbalu illa tayyiba ṣé ká lọ fi kọ́ mọ́sìkì ṣé ká lọ fi ṣe kíní owó tó bá mọ́ léèyàn mọ́ owó èlé ọlọ́run ṣépè fún ni yamhaqullahu riba wa yurbi sadaqat tó ti báyìí interest kò síbi tí ẹ ti máa ń ṣe ìní òjì nàìjíríà ọ̀bọ̀n bíi gbèsè gbogbo owó èlé kò sí ọba tó látòkè sẹ́mọ̀ ọlọ́run ti ṣépè fún ó kọ́ àwọn ìyá tí wọ́n gba napoli nàdẹ́pò ní wà níbẹ̀ tí wọ́n kálukú mọ owó gbé ọ̀rùn lé látàgbé kinní kan èwo ní padà máa ẹlòmíì bí wọ́n ní òun sì fi ṣe gbèsè náà ni òun fi tọ́jú ọmọ tó rí rẹ̀ fọ́ ni òun fi ti kinní kan náà ni èyí mọ ibi tí máa ń ná sí ègún ọlọ́run ní bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́sàánú ẹnì kọ̀ọ̀kan wa so inshallah á dàdú báyìí á máa pàdé tó bá tó di ọjọ́ mẹ́jọ inshallah. Àpérò ṣọ̀kan kì í ṣe iṣẹ́ òdì. Mọ́tò wíwà ìyẹn ò gbà gidi. Kàkàyé lẹ́sìn lolúwa fi ràn wá. Kọ́lé tẹ̀lé àṣẹ Olúwa ní. Kọ́lé tẹ̀lé àṣẹ Olúwa ní. Bó ti wù kó lè tó nínú ìlú kan, ó ti dájú parọ́rùn fáwọn kan. Nínú àwọn táyé ọ̀rọ̀ lọ́rùn, káwá mọ̀ wọ́n ọba olóore, káwá mọ̀ wọ́n ọba olóore. Alhamdulillahi Rabbil Alamin. Àyìn rí bá lórí ètò yẹn tó Al-Basira fún ti alẹ́ tòní amójẹ́rọ àtúnjẹ́ kẹ́ máa gbọ́ akétékété náà ní ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tìámíyù àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa nínú ilé àwọn sáàsù ẹ̀ta tí ń gbádùn náà ní sáàsù lẹ́mọ́ bùnú Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè fún àtàbá ní ìbéèrè kàbí kẹ yálà lórí ọ̀rọ̀ òmùra àbí lórí àwọn information míì tá a fẹ́ bí wọ́n lórí ọ̀rọ̀ ẹ̀sìn a lè text message sí orí nọ́mbà tí a fẹ́ pè síta yìí is either WhatsApp or direct message 070-1064-39 kagbọ́lẹ̀ kan sí 070-1061-39 Jimoh Ridwan ní orúkọ tèmi aka mọ́júbàjẹ́ ní wákà súnà ìpàdé tó di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run márùn-ún sálà.